Ah, mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pé ẹ kú ojúmọ́ ní ibi gbogbo tẹ́ ti ń wò mí káàkiri gbogbo àgbáyé. Ẹ má ṣe bínú pé ó pẹ́ díẹ̀ kí a tó bẹ̀rẹ̀ ètò láàárọ̀ yìí. Mo sì ń fi àǹfààní yìí mo fi ń kí ọmọ ìyá mi ààrẹ Gani Adams fún ayẹyẹ ààrẹ ọ̀nà kakanfò tí wọ́n ṣẹ̀ ṣe ní láìpẹ́ yìí. Mo ń kí yín pé àjẹgbọ́ àjẹtọ́ o. Mo wá ṣe ládùúrà fún yín pé ẹ pẹ́pẹ́pẹ́ lórí àléfà náà o. Ọmọ bíbí ìlú Àkókó, ọmọ bíbí Àkókó ni ààrẹ Ọ̀túnba Gani Adams. Bẹ́ẹ̀ náà ni ọmọ bíbí Àkókó náà kan náà ni ọba àṣà àgbáyé. Aṣoríire tó pọ̀ gan ní ìlú Àkókó. Mo sì ń fi àǹfààní yìí náà kí ọba Ìsòrò ó mẹ́ta dada tí wọ́n jẹ́ àrólé Ọbàtálá àgbáyé, ọba Lésù Ọbàtálá àgbáyé, tí wọ́n tún jẹ́ ọlọ́jà ìrànjẹ́ ìdìta fún ayẹyẹ ọdún Ọbàtálá èyí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Àṣèyí ṣàmọ́dún o. Orúkọ tèmi ni ọba Àṣàgbèmí Tèmíadára Aríwàjoyè Fàṣàgbádé kínní ọba àṣà àgbáyé, ọba èrè àgbáyé. Lónìí, ìdánilẹ́kọ̀ọ́ nípa ẹgbẹ́ Emere apá 5 part 5 òun la wà lọ́wọ́lọ́wọ́ yìí. Ṣùgbọ́n kí a tó bẹ̀rẹ̀, mo ń fi àsìkò yìí mo fi ń pàrọwà fún gbogbo ẹ̀yin film writers and film producers. So ẹ̀yin tẹ́ ń gbé sinimá àgbéléwò, ẹ̀yin tẹ́ ń gbé jáde, mo ń pàrọwà fún yín pé ẹ máa ṣe ìwádìí ìtàn yín dáadáa lọ́dọ̀ àwọn olóye, àwọn onímọ̀ nípa Emere tàbí ẹgbẹ́ Emere kí ẹ tó máa gbé sinimá yín jáde. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ sinimá ni mo wò, ọ̀pọ̀lọpọ̀ fíìmù ni mo wò tó jẹ́ pé ẹ dorí ìtàn kodò. Ẹ dẹ̀ mọ̀ wípé ọ̀nà tí a lè fi pariwo nǹkan fún gbogbo àgbáyé òun ni fíìmù àgbéléwò òun ló jẹ́. Ẹ jọ̀ọ́ ẹ máa ṣe ìwádìí ìtàn yín dáadáa kí ẹ tó máa gbé jáde fún ayé. Ibo là ń lọ lónìí? Lónìí, ohun tí a ó máa gbé yẹ̀wò òun ni Emere, ẹgbẹ́ Emere Inu Igi-Iroko, èyí tí a ń pè ní èsìsìn ìrókò, ajóni má farakan ni. Ibi tá à ń lọ lónìí nìyẹn. Ẹgbẹ́ Emere Inu Iroko. Ẹ gbọ́, kí là ń pè ní ìrókò gangan? Kí ni à ń pè ní ìrókò? Mo ń kí bàbá mi, kábíyèsí aláṣẹ òòṣà àgbáyé láti ìlú Àgbádárìgì ní ìpínlẹ̀ Èkó. Mo ń kí yín káàbọ̀ sí orí ètò yìí. Ẹ sì kú ayẹyẹ ọdún ajé tẹ́ ṣe kọjá ní kòpẹ́kòpẹ́ yìí. Bàbá ẹ dàgbà ẹ dògbó lórí àléfà. Kí lohun tí à ń pè ní ìrókò? Ìrókò ó jẹ́ igi alágbára nínú igbó.
ìrókò jẹ́ igi alágbára nínú igbó. Láyé àtijọ́, arábìnrin kan wà. Láyé àtijọ́, arábìnrin kan wà. Arábìnrin yìí jẹ́ alágbára obìnrin. Ó jẹ́ akọni obìnrin. Jagunjagun sì tún ni arábìnrin yìí jẹ́ pẹ̀lú. Tí arábìnrin yìí bá múra tán, tó bá múra ogun tán, ó ní iná tàbí àtùpà kan tó máa ń wà níwájú orí arábìnrin yìí. Iná àtùpà agbára, òun ni àtùpà yìí. Tí iná yìí bá tàn, níṣe ló máa ń dàbí halogen bomb tó máa ń mọ́lẹ̀. Orúkọ arábìnrin yìí a sì máa jẹ́ Ìrókò Olúwéré Àjàsorògìdì. Ìrókò Olúwéré Àjàsorògìdì lórúkọ arábìnrin yìí jẹ́. Arábìnrin yìí wá ní ọ̀rẹ́ kan. Alágbára ni ọ̀rẹ́ arábìnrin yìí. Jagunjagun náà sì ni ọ̀rẹ́ arábìnrin yìí jẹ́. Orúkọ ọ̀rẹ́ arábìnrin yìí a sì máa jẹ́ Ọbalúayé, Ṣàpọ̀nná Ògúdú Èdè, Oníwọ̀wọ́ Àdó, Òrúmọlógún Dànù, Àfo Olódùmarè. Ikú ọdún yìí, àìsàn ọdún yìí ó di àfo lórí èmi àti ìwọ tí ò ń wò mí lọ́wọ́. Ọbalúayé yìí alágbára ni, akọni sì ni. Ìwọ tó ń wò mí yìí, àtèmi àti ìwọ, a ò ní rí ìjà Ọbalúayé o. Àwọn olórin kan máa ń kọrin wípé má kọlù mí o àgóyá, má kọlù mí o àgóyá, olóde olóde o má kọlù mí àgóyá, olóde gbòde o àgóyá. Ọbalúayé là ń pè ní olóde. Òun náà ni a sì ń pè ní ìgbóná. Òun náà ni àìsàn tó gbòde kan báyìí tá à ń pè ní chickenpox. Ọbalúayé ni. Àtèmi àti ìwọ, ẹnikẹ́ni lára wa, a ò ní ríjà Ọbalúayé o. Ìtàn sọ fún wa wípé ní ìgbà kan ó le kokokoko mọ́ Ìrókò Olúwéré. Gbogbo ọ̀nà ló lé mọ́, tó jẹ́ pé la fi máa sọ pé ìrókò ń so ìle. Ọ̀rẹ́ ìrókò tó jẹ́ Ọbalúayé yìí nìtàn sọ fún wa wípé ó padà wá ṣe ẹ̀rọ̀ fún ìrókò, tó ohun gbogbo fi wá padà wá di ẹ̀rọ̀ fún Ìrókò Olúwéré. Nínú ẹsẹ̀ Ifá kan, òun ló wí pé ọ̀sẹ́ gbọ́dọ̀, ẹ̀rọ gbọ̀dọ̀, ẹ̀rọ̀ adíá fún ìrókò tó fojoojúmọ́ ń so ilé, tó padà wá ń so ẹ̀rọ̀. Kí ni ìrókò ń so? Ẹ̀rọ̀ ni ìrókò ń so, ẹ̀rọ̀. Kí ni ìrókò ń so? Ẹ̀rọ̀ ni ìrókò ń so, ẹ̀rọ̀. Ìrókò máa so ilé mọ́ o, ẹ̀rọ̀ ni ìrókò ń so, ẹ̀rọ̀. Ẹ̀rọ̀ o, ó dẹ̀rọ̀ o, ìrókò Ọbalúayé. Ẹ̀rọ̀ o, ó dẹ̀rọ̀ o, ìrókò Ọbalúayé. Ẹ̀rọ̀ gbogbo, ẹ̀rọ̀ gbogbo,
ẹ̀rọ gbogbo nìrókò ń so ọba lúayé. ẹ̀rọ ó dẹ̀rọ ó ìrókò ọba lúayé. ó jẹ́ bí àárín yẹn ṣe jẹ́. ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ńlá kan ó wá ṣẹlẹ̀ lọ́jọ́ kan. ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ lọ́jọ́ kan. ìṣẹ̀lẹ̀ yìí wá mú kí ìrókò bínú. ìrókò bínú. bínú yìí pọ̀. bí ìrókò ṣe bínú ni ìrókò múra ogun bí ẹni tó ń lọ sójú ogun. ni ìrókò wá bínú wọ inú igbó ńlá lọ. bí ìrókò ṣe da igi ńlá sí inú igbó nìyẹn. ṣé mọ̀ pé ní ayé àtijọ́ ní ayé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n jẹ́ alágbára, tí wọ́n jẹ́ akọni ènìyàn, tí wọ́n bá bínú, ọ̀pọ̀ á bínú domi, ọ̀pọ̀ á bínú da ọ̀tá, ọ̀pọ̀ á bínú da irin, ọ̀pọ̀ á bínú da ẹranko, ọ̀pọ̀ á bínú dagi, ọ̀pọ̀ lè bínú kó da odò, ọ̀pọ̀ lè bínú kó da ọkọ́, ọ̀pọ̀ sì lè bínú kó da àdá. kódà ọ̀pọ̀ lè bínú kí wọ́n wọnú ilẹ̀ lọ. òun la ṣe ń pè wọ́n ní òrìṣà, àwọn tí orí yàn ṣàdá. bẹ́ẹ̀ náà ni olúwéré àjànṣóró gidi lòun náà bínú ló da igi ńlá sí inú igbó. igi ìrókò yìí bí ìrókò ṣe lágbára ní ìgbà tó wà láyé bẹ́ẹ̀ náà ló ṣe lágbára nígbà tó da igi. alágbára igi ni ìrókò jẹ́ nínú igbó. tí òrìṣà ìrókò olúwéré tó bá fẹ́ jáde lóru láti inú igi, tó fẹ́ jáde lóru, iná tó máa ń tàn, iná bí tó máa ń tàn bí halogen bulb tó máa ń wà lórí ẹ̀ nígbà tí ó wà láyé, bẹ́ẹ̀ náà ni iná náà ṣe máa ń wà lórí òrìṣà ìrókò. òun ni ẹ̀yin àgbà máa ń pè ní iná orí ìrókò. ẹ̀yin tí ẹ jẹ́ akọni, tí ẹ jẹ́ alágbára, tí ẹ bá rí ìrókò lóru, bẹ́ẹ̀ ṣe máa rí gan-an ni. bẹ́ẹ̀ ṣe máa rí olúwéré ni. ṣe bẹ́yìn àgbàlẹ̀ máa ń pa lówe pé kékeré la ti ń pẹ̀ka ìrókò, tó bá dàgbà tán àgbòhun ẹ̀bọ lọ́wọ́ ẹni. èyí ń fi hàn wípé kò sí kékeré ìrókò, bẹ́ẹ̀ ni kò sí àgbà ìrókò. gbogbo igi tó bá jẹ́ igi ìrókò alágbára ni olúwéré. ẹ̀yin àgbà náà lẹ sì tún máa ń pa lówe pé ọmọdé bú ìrókò ó bojú wó ẹ̀yìn, ṣóòjọ́ lolúwéré ń pani ni. èyí fi hàn wípé alágbára ńlá ni ìrókò jẹ́. kí wá ní àjọṣepọ̀ tó ń bẹ láàrin ìrókò àti àwọn eléré ọmọ? kí ni àjọṣepọ̀ tó ń bẹ láàrin wọn tá a fi ń pe eléré ọmọ ní èsìsì ìdí ìrókò? àwọn eléré ọmọ wọ́n dé ìdí ìrókò lọ́jọ́ kan lẹ́yìn tí gbogbo wọn ti bínú jáde láti inú odò, tí àwọn eléré kan lọ sí ìdí ọ̀gẹ̀dẹ̀, èyí tí a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá. bẹ́ẹ̀ náà ni lára àwọn eléré ọmọ yìí náà
ni wọ́n dé ìdí ìrókò. Nígbà tí wọ́n dé ìdí ìrókò, ẹ má bínú. Nígbà tí wọ́n dé ìdí ìrókò, àwọn eléré ọmọ wọ́n wí fún olúwéré pé olúwéré fi àyè gbà wọ́n káwọn ó máa bá a gbé nínú igi ìrókò. Kólúwéré fàyè gbà wọ́n káwọn ó máa bá a gbé nínú igi ìrókò. Ṣùgbọ́n olúwéré, kí olúwéré ó tó gbà, kólúwéré ó tó gbà pé kí wọ́n jọ máa gbé nínú igi ìrókò, olúwéré wá sọ fún wọn wípé májẹ̀mú kan ní láti wà láàárín àwọn méjèèjì. Májẹ̀mú ńlá kan ní láti wà láàárín olúwéré àti àwọn eléré ọmọ yìí. Bẹ́ẹ̀ náà ni àwọn eléré gbà wípé kí májẹ̀mú wà láàárín wọn. Kí wá ni májẹ̀mú tó wà láàárín olúwéré àti àwọn eléré ọmọ? Kí ni májẹ̀mú ọ̀hún? Ṣé kí n sọ? Ṣé kí n sọ májẹ̀mú tó wà láàárín olúwéré pẹ̀lú àwọn eléré ọmọ? Nítorí tí àwọn àgbà tí wọ́n bá fẹ́ lọ bọ ìrókò, tí wọ́n bá fẹ́ bọ ìrókò fún èèyàn, tàbí wọ́n fẹ́ ṣe ètùtù nídìí ìrókò, tàbí wọ́n fẹ́ tọrọ ọmọ fún èèyàn nídìí ìrókò, májẹ̀mú yìí ni wọ́n máa pè tí wọ́n bá dé ìdí igi ìrókò. Májẹ̀mú yìí òun ni wọ́n máa pè. Tí wọ́n bá ti pe májẹ̀mú yìí, òun ni olúwéré máa fi rántí pé àwọn eléré ọmọ tó ń bẹ nínú ayé ni wọ́n wá láti wá pe òun olúwéré. Olúwéré a sì ṣílẹ̀kùn atẹ́tíbẹ̀lẹ̀jẹ́ láti gbọ́ gbogbo ohun tí wọ́n bá wá. Ẹni kí n sọ májẹ̀mú ọ̀hún? Rárá o, ẹ jẹ́ n fi májẹ̀mú ọ̀hún pamọ́ sí ọwọ́ ẹ̀yin àgbà, ẹ̀yin àgbàlagbà, ẹ̀yin àwòrò ṣàṣà, nítorí pé gbogbo àṣírí kọ́ la lè máa tú. Májẹ̀mú ọ̀hún mo fi pamọ́ sọ́wọ́ ẹ̀yin àgbàlagbà. Lẹ́yìn tí májẹ̀mú yìí ti wà láàrin olúwéré àti àwọn eléré ọmọ, àwọn olúwéré ní láti gbà láti jẹ́ olórí fún àwọn eléré tó wá bá ní inú ìrókò. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì jọ ń gbé. Gbogbo iṣẹ́ tí olúwéré ń ṣe, òun pẹ̀lú àwọn eléré èsìsì ìdí ìrókò ni wọ́n jọ ń ṣe. Oúnjẹ kan ni wọ́n jọ ń jẹ. Gbogbo oúnjẹ tí olúwéré ń jẹ ni àwọn eléré yìí ń jẹ. Gbogbo oúnjẹ tí àwọn eléré ń jẹ, òun ni olúwéré náà ń jẹ. Àwọn àǹfààní wo ni ó wà? Àwọn àǹfààní wo ló ń bẹ lára igi ìrókò? Àwọn àǹfààní wo gan ló ń bẹ lára igi ìrókò bí ìrókò ṣe lágbára tó? Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́ mi lọ́wọ́, gbogbo ohun tó ń bẹ lára ìrókò pátápátá òun ló wúlò. Gbogbo ohun tó ń bẹ lára igi ìrókò pátá òun ló wúlò. Èpo igi ìrókò, èpo igi ìrókò tí ẹ̀yin àgbà ń pè ní èpo igi ńlá. Èpo igi ìrókò ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ òun ni wọ́n fi ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìtúsílẹ̀ òun ni wọ́n ń lò ó fún.
ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ alágbára ni wọ́n fi èpo igi ńlá, èpo igi ìrókò ń ṣe. Aṣọ ara ìrókò, aṣọ funfun kan wà tí wọ́n máa ń ta yí ìrókò ká. Àwọn ẹlòmíràn wọn a sì ta aṣọ dúdú, wọn a ta pupa, wọn a ta funfun. Àwọn aṣọ tí à ń ta yí ìrókò ká yìí, òun là ń pè ní àmùrè ìdí ìrókò. Iṣẹ́ ńlá ni aṣọ yìí ń ṣe o. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni àwọn àgbà sì ń lo aṣọ yìí fún. Tí a bá ṣá ìrókò lọ́gbẹ́, ẹ̀jẹ̀ tó ń jáde lára ìrókò, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ òun ni a fi ń ṣe. Àwo ìpèsè tí a fi gbé ẹbọ sí ìdí ìrókò. Lẹ́yìn tí ìrókò bá ti gba ẹbọ yìí tán, àwo yìí, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ náà ni àwọn àgbàlagbà fi ń ṣe. Ọ̀pọ̀ ọ̀nà ló wúlò fún. Ẹbọ tí à ń gbé sí ìdí ìrókò gangan, ẹbọ tí à ń gbé sí ìdí ìrókò, àwọn àgbà tún máa ń lo ẹbọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni wọ́n ti máa ń gbà lo ẹbọ yìí. Ìrókò máa ń wo aláìsàn sàn. Aláìsàn tí wọ́n ti dá ọjọ́ ikú fún pé yóò kú tòní tọ̀la, ìrókò máa ń wò sàn. Tí a bá gbé ẹbọ àìsàn lọ sí ìdí ìrókò pẹ̀lú ẹ̀jẹ́, tí àwọn àgbàlagbà pé májẹ̀mú tí ń bẹ láàrin ìrókò àti àwọn eléré ọmọ, ìrókò á gba ẹbọ yìí, bẹ́ẹ̀ náà ni a sì wo aláìsàn sàn. Ìrókò máa ń fúnni lágbára. Ìrókò máa ń fúnni lágbára kápá ayé má lè ká èèyàn. Ìrókò máa ń fúnni lágbára kí ọwọ́ ọ̀tá má lè ká èèyàn. Pàápàá ẹ̀yin olóṣèlú tó jẹ́ pé ẹ máa ń wá agbára kiri, ẹ lọ sọ́dọ̀ àwọn àgbàlagbà kí wọ́n mú yín lọ sí ọ̀dọ̀ ìrókò olúwérè. Ó dájú pé apá ayé kan ò lè ká yín mọ́. Ìrókò máa ń fúnni lówó. Ìrókò ó máa ń fúnni ní owó. Tí àwọn àgbàlagbà bá pe ìrókò bó ṣe yẹ kí wọ́n ṣe pè é, tí wọ́n sì fún ìrókò lóhun tí ìrókò yóò gbà, ìrókò máa ń fúnni lówó. Ìrókò máa ń fúnni lọ́kọ, ìrókò máa ń fúnni ní ìyàwó. Kò sí ohun tá a bá dèdí ìrókò tí ò lè fúnni. Ṣùgbọ́n ohun tí ó wá ṣe pàtàkì jù tó jẹ́ pé kò sí ẹni tó bá dèdí ìrókò tí ìrókò ò ní dá lóhùn ní kíákíá, ìrókò máa ń fúnni lọ́mọ. Ìrókò máa ń fúnni lọ́mọ. Tí a bá bọ ìrókò fún ẹni tó ń wojú ọmọ, tá a bá bọ ìrókò fún, tá a pe olúwéré, tí onítọ̀hún wá bá olúwéré dá májẹ̀mú, tó bá olúwéré jẹ́jẹ́, tó bá di oṣù kẹsàn-án, ọmọ ni irú ẹ̀dá bẹ́ẹ̀ máa gbé wá sí ìdí olúwéré. Lára àwọn eléré ọmọ tí ń bẹ nínú ìrókò, òun ni ìrókò máa ń yọ̀ọ̀da fún ni. Ṣùgbọ́n ẹ má gbàgbé pé mo sọ lọ́sẹ̀ tó kọjá pé gbogbo àwọn eléré ọmọ pátápátá, tí a bá kẹ́ wọn, tá a gẹ̀ wọ́n, tá a rí wọn dè mọ́lẹ̀ sáyé, gbogbo wọn ni wọ́n máa ń jẹ́ ológo ọmọ. Gbogbo wọn ni wọ́n máa ń jẹ́ olókìkí èèyàn. Ìrókò máa ń fúnni lọ́mọ. Kò sí ẹni tó bá dèdí ìrókò tó lọ tọrọ ọmọ tí ò ní rí ọmọ gbà kúrò ní ìdí ìrókò. Ṣùgbọ́n ohun tó burú jù, ṣe mọ̀ pé mo wí tẹ́lẹ̀ pé ìrókò máa ń bínú.
ohun tó burú jù ni kí èèyàn jẹ́jẹ́ nídìí ìrókò, kí onítọ̀hún má san ẹ̀jẹ́ ìrókò, òun ló burú jù. Tí èèyàn bá dèdí ìrókò, tó bá ìrókò jẹ́jẹ́, tí ìrókò ṣe ohun tó fẹ́ fún un, tí ènìyàn bá ìrókò tí èèyàn bá san ẹ̀jẹ́ ìrókò, tí ẹ̀dá ò bá san ẹ̀jẹ́ ìrókò, ìrókò á bínú, ìrókò á sì faraya, ìrókò á sì wá ọ̀nà bí ó ṣe gba ẹ̀jẹ̀ rẹ̀. Ẹlòmíràn lè jẹ́jẹ́ ewúrẹ́ nídìí ìrókò, ẹlòmíràn lè jẹ́jẹ́ àkùtàn, bẹ́ẹ̀ náà ni ẹlòmíràn sì lè jẹ́jẹ́ pé ìwọ ìrókò yìí tó bá fún mi ní owó, màá wá ṣe ohun báyìí báyìí fún ẹ. Tàbí ìwọ ìrókò tó bá fún mi lọ́mọ, tí ó bá di ọdún tó ń bọ̀, màá gbé ọmọ wá kí ìwọ ìrókò láti wá dúpẹ́ lọ́wọ́ ìwọ ìrókò. Tí onítọ̀hún ò bá ṣe, ewu ńlá ni o, ọ̀pọ̀lọpọ̀ ewu òun ló rọ̀ mọ́. Ẹ gbọ́ bí àwọn olórin yẹn ṣe kọ, bí wọ́n ṣe máa ń kọ. Wọ́n ní oníkálukú ń jẹ̀jẹ́ ewúrẹ́, 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 oníkálukú ń jẹ̀jẹ́ àkùtàn, àkùtàn bọ́ lọ́jọ́, oníròǹbí jẹ̀jẹ́ ọmọ rẹ̀ apọ́n bí epo, oníròǹbí o jọyìn jọyìn ìrókò jọyìn jọyìn. Àwọn ohun tó ṣẹlẹ̀ ni àwọn àgbàlagbà fi máa ń kọrin. Fún ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹgbẹ́ Inú Ìrókò òun ni à ń gbé yẹ̀wò lọ́wọ́. Ẹgbẹ́ ìrókò là ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ìwọ tó ń gbọ́ mi, ìwọ tó ń wò mí, ǹjẹ́ o mọ̀ bóyá àìsàn tó ń ṣe ọ́ gan, tàbí àìrọ́mọbí rẹ, àìlọ́kọ tàbí àìláya, àìlówó lọ́wọ́ tàbí àìníṣẹ́, àìní ìgbéga lẹ́nu iṣẹ́, tàbí gbogbo ìṣòro tó lè dojúkọ ẹ́ yìí, ǹjẹ́ o mọ ibi tí ìṣòro ọ̀hún ti wá? Ǹjẹ́ o mọ ọ̀nà? Ǹjẹ́ o mọ ọ̀nà tí àwọn òbí rẹ ti tọ̀, tàbí ìrìn tí àwọn òbí rẹ rìn kó tó di pé wọ́n rí ọ bí sílé ayé? Ǹjẹ́ o mọ̀ wípé àwọn ọ̀nà tàbí ìrìn àjò tí òbí ti rìn tí wọn ò rántí láti san ẹ̀jẹ́, ó lè fa ìṣòro, gbogbo ìṣòro tí ẹ dojúkọ. Kódà ó sì lè fa ọ̀pọ̀lọpọ̀ ogun sínú ayé ènìyàn. Ṣèwádìí ara rẹ lónìí kó lè mọ ibi tí ìṣòro rẹ ti wá. Díẹ̀ lára àwọn ohun tí a fi ń bọ ìrókò. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ lẹ́ẹ̀kan wípé gbogbo ohun tí ìrókò ń jẹ ni àwọn eléré inú ìrókò ń jẹ. Gbogbo ohun tí àwọn eléré náà ń jẹ, bẹ́ẹ̀ sì ni olúwéré náà ń jẹ. Olúwéré a máa gba ewúrẹ́, à ń fi ewúrẹ́ bọ olúwéré. Bẹ́ẹ̀ náà ni à ń fi òbúkọ bọ olúwéré. À ń fi àkùtàn bọ̀lọ̀jọ̀ bọ olúwéré. Bẹ́ẹ̀ náà ni à ń fi àgbò bọ olúwéré. Olúwéré máa ń gba àkùkọ adìyẹ, bẹ́ẹ̀ náà ni ó máa ń gba abo adìyẹ. Ẹ lè máa béèrè, ọ̀pọ̀ ẹ̀dá lè máa béèrè pé ṣe bí obìnrin ni olúwéré, ó ṣe ń gba nǹkan akọ tó ń gba nǹkan abo. Ẹ rántí pé àwọn
elére tó ń bẹ nínú ìrókò akọ wà lára wọn, bẹ́ẹ̀ sì ni abo wà lára wọn. Olúwerè a máa ń fi iyán bọ ìrókò pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. A máa ń fi epo pupa bọ ìrókò. Ìrókò máa ń mutí, a sì máa ń mu omi. Ìrókò máa ń gba èso, a máa ń fi èso bọ ìrókò. A máa ń fi biscuit àti àwọn sweet tí àwọn ọmọ kéékèèké máa ń sábà ń láìkì láti jẹ, a máa fi wọ́n bọ ìrókò. Bẹ́ẹ̀ náà ni ìrókò a sì máa gba ẹbọ kàǹkà tí ń ka igun láyà. Ìrókò máa ń gba ẹbọ. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ wípé kò sí irú ìṣòro tó lè dojúkọ tó bá tọ̀ àwọn àgbà lọ, tí àwọn àgbàlagbà tí wọ́n bá ẹ gbé ẹbọ lọ sí ìdí ìrókò, ẹbọ kàǹkà tí ń ka igun láyà, ìrókò a sì gbọ́ ohun tí o bá wá, bẹ́ẹ̀ náà ni a ṣe. Tàbí kò sí ìṣòro tó lè dojúkọ tí a bá ti lè bọ ìrókò fún ẹ, bẹ́ẹ̀ náà ni dandan ni kí o borí ìṣòro ọ̀hún. Tí a bá ti bọ ìrókò, dandan ni kí o borí ìṣòro ọ̀hún. Lára òrìṣà tó ṣe pàtàkì tí ò ṣe ń gé fọwọ́ yẹpẹrẹ mú ni ìrókò jẹ́ o. Ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ báyìí tàbí tẹ́ ń wò mí, ẹ ṣe ìwádìí ara yín kẹ́ lè mọ irú ọ̀run tẹ́ ẹ ti wá. Ẹ ṣe ìwádìí ara yín kẹ́ lè mọ irú èèyàn tí ẹ jẹ́. Ẹ ṣe ìwádìí ara yín kẹ́ lè mọ̀nà àbáyọ sí ìṣòro yín. Kò sóhun tí àdúrà ò lè ṣe o, ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣèwádìí ara wa. Eléyìí tí mò ń wí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn, kì í ṣe ọ̀rọ̀ wípé èṣù ni àwọn eléyìí, kò rí bẹ́ẹ̀ o. Àwọn ohun tí àwọn baba ńlá wa tí wọ́n fi ń ṣe ayé, tí ayé fi ń jẹ́ ayé, tí a pàtì, òun ló kó bá wa láyé òde òní. Ọ̀làjú tá à ń wí gbogbo òde ayé kan. Ọ̀pọ̀ ìṣòro ni ọ̀làjú kó wà. Ọ̀pọ̀ ìdààmú òun ni ọ̀làjú kó wá. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ẹ jẹ́ kí a ṣèwádìí ara wa. Ẹ já tọ̀ ọ́ bí àwọn àgbà ayé àtijọ́ ṣe ń tọ̀ ọ́, kí ayé ba lè padà gún, kí ayé ba lè padà dára. Báyìí ni mo sì, kó tó di pé a lọ bọ ìrókò, nítorí a máa ṣàdúrà nídìí ìrókò fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí àti ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́. Mo wá ń ṣe ládùúrà fún gbogbo ẹ̀yin àgbààgbà awo, gbogbo ẹ̀yin àgbààgbà òrò ṣàṣàṣà tẹ́ ń bá wa tó ayé Olúfẹ̀ ṣe, ẹ̀ pẹ́ bí ọ̀pẹ ṣe ń pẹ́ o. Ẹ ò sì ní dààmú lórí ọmọ, bẹ́ẹ̀ ni ẹ ò ní dààmú lórí ẹbí yín. Ẹ ò wá ní rí ìṣòro tí agbára yín ò ní ká o. Ẹ má ṣe bínú nítorí mo sọ lọ́sẹ̀ tó kọjá pé Emere orí àkìtàn la máa ṣe ètò ẹ̀ lónìí, ṣùgbọ́n ó ní àwọn ohun tí ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè tí àwọn èèyàn béèrè. Ọ̀pọ̀ ìbéèrè ló pọ̀ lórí Emere ọmọ tí à ń pè ní èsìsì ìdí ìrókò. Òun la ṣe mú wá lónìí. Láìpẹ́ a máa mú Emere ìdí ọsàn àgbálùmọ̀ wá. Bẹ́ẹ̀ náà ni láìpẹ́ a máa mú ètò Emere inú igbó tá à ń pè ní ara igbó, nítorí pé ọ̀pọ̀ èèyàn ló ń dà á pọ̀, ọ̀pọ̀ èèyàn ló ń kó gbogbo ẹgbẹ́ pọ̀
tí wọ́n pè ní ará agbó. Emere inú igbó gangan òun là ń pè ní ará agbó. Emere inú igbó yìí ó wá pín sí ọ̀nà méjì mẹ́ta. Àwọn egbére tẹ́ ń wò yìí Emere náà ni wọ́n, inú igbó náà ni wọ́n sì ń gbé. Àwọn tí ẹ̀yin àgbàlagbà ń pè ní iwin, inú igbó náà ni wọ́n ń gbé, ṣùgbọ́n láìpẹ́ a máa sọ̀rọ̀ ń pa ẹ̀. Láìpẹ́ a máa sọ̀rọ̀ Emere ìdí ọ̀rọ̀, láìpẹ́ a máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Emere ìdí ìpèrègún àti bẹ́ẹ̀ lọ, pẹ̀lú ìtàn tó rọ̀ mọ́ àwọn nǹkan wọ̀nyí kí àwọn ẹgbẹ́ yìí ó tó dé ìdí gbogbo àwọn tí a dárúkọ yìí. Kó tó di pé a mú ètò yìí wá sí ìdánudúró, ẹ já lọ ṣàdúrà ní ìdí ìrókò. Bí a bá dẹ̀ ṣe ń ṣe àdúrà yìí ni kí ẹ máa bá wa ká lọ. Bí a ṣe ń ṣàdúrà yìí, ẹ fi gbàgbọ́ kẹ́ fi darapọ̀ mọ́ wa. Ó sì dá mi lójú pé àdúrà wa gbà. Ó yá, ẹ wá bá wa ṣàdúrà ní ìdí ìrókò yìí. Ó yá. Ọtí ilẹ̀ máa bọ̀, ṣùgbọ́n ẹ ní sùúrù náà. Ẹ ní sùúrù náà. Ṣé ti rí ojú ẹgbẹ́ tó ń bẹ ní ìdí ìrókò? Ẹgbẹ́ ìrókò ni tí a ń pè ní èsìsì ìrókò. Ẹni tó bá ti lè jẹ́ Emere inú ìrókò, ìdí ìrókò la máa ń fi ojú ẹgbẹ́ rẹ̀ sí. Ajagunna ti ìrókò ní, ìyálòde ní, omi ẹ̀rọ ìrókò ní. Lára àwọn aṣọ tí mo wí pé à ń pè ní àmùrè ìrókò òun ni. Ẹ má ṣe bínú pé ìrókò tí à ń fi hàn yìí wípé ó jẹ́ ìrókò ti àárín ìlú, nítorí tá a bá ní ká lọ sí inú igbó ní agbègbè tá a wà yìí tá a ti ń ṣètò lọ́wọ́ yìí ní ìlú Èkó, a máa dé inú igbó ńlá kó tó di pé a lè rí igi ìrókò. Ṣùgbọ́n ìrókò yìí tá a fi hàn yìí, ìrókò tí òòṣà wà nídìí rẹ̀. Ìrókò yìí náà máa ń gbẹ́bọ. Ewé ìrókò yìí ni fún ẹ̀yin tí ẹ bá dá ìrókò mọ̀. Èso ara ìrókò, àwọn èso tí bẹ lára ìrókò lẹ̀ ń wí, kẹ́ ẹ lè mọ̀ pé ìrókò gidi ni ìrókò tá a fi hàn yìí. Ó yá bàbá, ẹ bá wa ṣe àdúrà ní ìdí ìrókò yìí. Ẹ bá wa ṣàdúrà fún gbogbo àwọn tó ń wò wá lọ́wọ́. Ẹni tí ó ń wá ọmọ, tó bá fi gbàgbọ́ darapọ̀ mọ́ wa kó rọ́mọ bí. Ẹni tó bá ń wá ọkọ, tó ń wá aya. Ẹni tó wà ní ìdùbúlẹ̀ àìsàn, tó ń wá àlàáfíà lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó bá fi gbàgbọ́ darapọ̀ mọ́ wa kí àlàáfíà ó tó lára. Àṣẹ. 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 Ẹni bá ń wọ́ ọmọ. Àṣẹ. Àṣẹ. Gbogbo tí tó wá ń gbọ́ wa nílé àtàwọn tó ń wò wá lóde báyìí, ojú wọn kó má fọ́, kò tòlé ọ̀nà kó má parọ́ báyìí. Ẹni tó bá wà ní ìdùbúlẹ̀ àìsàn, kí ló kó wò wọ́n sàn. Torí pé ọgbọ́n ẹ̀gbọ́n tó ń gbé tìrókò ara ló fi ń sọ, kò jẹ́ kó wá dìde báyìí, ó sì kò mú ìlú kó mú ìdílé àárọ̀ báyìí. Kí ni wọ́n dùn kalẹ̀. Gbogbo àwọn ọmọ káàárọ̀ jáde tó wà nílùú òyìnbó kan kórè wálé. Wọ́n múrí wálé, wọ́n múrí wálé, wọ́n máyọ̀ wálé. Wọ́n sì rú kó ẹlẹ́mẹ̀ẹ́ta àdìbò ẹ má jọ rò fún ọ wálé báyìí. Gbogbo àwọn adáhunṣe, abífáni, oníṣègùn ni,
gbogbo pátá báyìí kan wá dé èèyàn báyìí tí gbogbo arúmọlẹ̀ pátápátá báyìí kan ní kọ́ dèrè owó kọ́ dèrè ọmọ kọ́ dèrè àlàáfíà báyìí gàdí ká wá fi ṣàárẹ̀ yìí náà kó tún má pa fún wa báyìí ó pẹ́ fún wa báyìí ó pẹ́ láṣẹ ìyẹn ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò wa ó pẹ́ láṣẹ kó dèrè àṣẹ báyìí gbogbo àwọn lọ́balọ́ba wa ilé Asiri ìlú Èkó ni ìlú Ọ̀yọ́ ni Ìbàdàn ni Ifẹ̀ ni ìlú Ọ̀tà ni ìlú Àwó gbogbo Àwórì lápapọ̀ títí lọ́wọ́ ìlú Èkó báyìí pé nǹkan kan bá ṣẹlẹ̀ kankan báyìí ká má gbókèrè ìbánúra ajẹ́ báyìí o gbogbo ẹni ń wálé kó kọ́lé ẹni ń wọ́mọ kó rọ́mọ bí ẹni fẹ́ ra mọ́tò kó ra mọ́tò báyìí ẹ wá pèsè ọlá pèsè ọlá fún abáyé àwọn náà títí wa náà má bàjẹ́ báyìí o gbogbo arúmọlẹ̀ tó wá pé tó wà lẹ́gbẹ̀ẹ́ roko báyìí pé nǹkan kan má ṣẹlẹ̀ kankan báyìí o gbogbo wọn náà. ọba àṣà tó jẹ́ ọba Egbe àgbáyé ẹ̀jẹ̀ àgbáyé báyìí kíkú má pa fún wa báyìí márùn má gbèdè báyìí kó má sọnù báyìí kó má fojú ẹ̀wò kú báyìí kó má fojú ẹ̀rí ikú báyìí rere gbówó rí báyìí rere kójú ẹ̀ máa rí báyìí gbogbo ibi tó bá ń dé kó máa gba yìí ní àjàgbá yìí tààrà ibi àrà bá ti jẹ lẹ́ran mú lọ́fẹ̀ẹ́ ni lọ́fẹ̀ẹ́ ní kẹjọ kó máa jẹ báyìí kó má jẹ ayé ìnira báyìí gbogbo àwọn ọba èrè látòrí ọba èrè ọba Èkìtì ọba òrìṣà ọba mẹ́rọ̀ olùṣẹ̀ṣe gbogbo pátákì kó má fàlẹ̀ kọ̀ọ̀kan báyìí kọ́ máa mọ̀ ọ́ ṣe ní báyìí ọkàn wọn balẹ̀ báyìí kọ́rùwó ná kọ́rùwó lò. aláṣẹ òòṣà àgbáyé aláṣẹ òrìṣà àgbáyé kí nǹkan má ṣe o kó má jẹ kúrò báyìí kábí má sọ sí kídà má sọ sí báyìí kó má gbàgbé àjà lọ́rùn báyìí kó má mọ̀ ṣe báyìí ológun nílà Ọ̀ọ̀ni òrìṣà Ilé-Ifẹ̀ òrìṣà Ilé-Ifẹ̀ níbi ojúmọ́ ni ti mọ́ wá kó ṣogbó atọ́ kó pẹ́ báyìí kó pẹ́ láṣẹ kó lè àṣẹ báyìí fẹ́ṣin ọba kó jókòó pẹ́ báyìí o lọ́dọọdún báyìí tó máa fi ṣe lọ́dún ìkódù ju tọdún tó kọjá lọ bẹ́ẹ̀ ni kó rí báyìí o. Aláàfin ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé igbákejì òrìṣà kó o dákúdámọ̀ kan fi ìdùnnú ẹlẹ́bá wa tọ́ṣù tẹ̀ ọ́ báyìí ẹ má jẹ́ kó o pa wọ́n ẹ má dàrú ògbó wọn dè báyìí ẹjọ́ bẹ ní ńlá wọ́n ti bẹ ní ńlá ẹjọ́ gbó kọ́ tọ́ báyìí wọ́n ní kí ìyá àkókò tó kù ọ̀nà máa tó jí sọ ni kọ́kàn wá jìnnà báyìí o ká má jàbọ́ mọ́ ọ lọ́wọ́ báyìí ká má sọnù mọ́ ọ. gbogbo àwọn olólùfẹ́ ètò yìí pátápátá kábùrú máa kú sẹ́ni kọ̀ọ̀kan báyìí o tí wàhálà má wọlé tọ̀ wọ́n dídà má wọlé tọ̀ wọ́n kọ́ má sọ kúṣù kọ́ má sàdíkí báyìí o kọ́ má gbàgbé àjà lọ́rùn báyìí o gbogbo ibikíbi wọ́n ti wá ń gbọ́ wa báyìí wọ́n bú aṣọ́wó wọ́n bú aṣọ́mọ wọ́n bú aṣọ́làfíà ní bẹ́ẹ̀ ni kó rí báyìí gbogbo àwọn yóò ṣàgbáyé pátápátá kó dáa fún wọn báyìí gbogbo ọ̀rá rí òòṣà kó dáa fún wọn gbogbo àwọn ọmọ fún ọmọ ọ̀rá rí òòṣà kó dáa fún wọn gbogbo àwọn aṣògo kó dáa fún wọn gbogbo àwọn aṣípa kó dáa fún wọn gbogbo àwọn olówẹ́dẹ kó dáa fún wọn gbogbo àwọn lóòṣà lórí ìṣẹ̀ṣe tó ń bẹ lóde àgbáyé kó dáa fún gbogbo wọn báyìí. ẹ bá wa fẹ̀rì sí ìrókò fún lórí gbogbo àdúrà. ẹ ṣeun púpọ̀ gbogbo àdúrà tí àwòrò ìrókò tí a wà yìí tí ó ti wí fún yín a rí bẹ́ẹ̀ a ṣe bẹ́ẹ̀ mọ́ yín lára báyìí o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé gbogbo ìṣòro tẹ́ lè dojú kọ lọ́wọ́lọ́wọ́ báyìí ìrókò abayín ṣẹ́gun o ẹni tó ń wọ́ ọmọ inú yín arọmọ bí ẹni tó ń wá iṣẹ́ àríṣẹ́ ẹni tó ń wọ̀nà láti gba passport tàbí stay níbi tó wà báyìí àrígbà o àrí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ fún yín báyìí o kó tó di pé a parí ètò yìí ní ọjọ́ mẹ́jọ níwòye ọjọ́ mẹ́jọ ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó ń bọ̀ ní dédé aago 7 àárọ̀ òwúrọ̀ òun ni kẹ́ ẹ tún pàdé èmi ọba àṣà àgbáyé ọba ìrí àgbáyé ní lórí ètò ìdánilẹ́kọ̀ọ́ nípa ẹgbẹ́ Emere apá kẹfà òun ni a máa gbé yẹ̀wò ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Mo ń fi àǹfààní yìí láti kí olú ìṣẹ̀ṣe omítúmiṣe ní ìlú Ọ̀rẹ̀ ìyẹn Ayàdì Babalọ́jà Òdìgbò local government ẹ káàbọ̀ sí àárín wa bó tilẹ̀ jẹ́ pé ẹ pẹ́ díẹ̀ kó tó di pé ẹ dé ẹ pẹ́ kẹ́bà lè pẹ́ láyé ni àdúrà gbogbo wa gbà o ẹ jọ̀ọ́ fún tabari ẹnikẹ́ni tí ó bá fẹ́ ìmọ̀ràn tàbí ó lóhun tó fẹ́ béèrè lórí gbogbo ètò tí a ti ń ṣe apá kìíní apá kejì apá kẹta apá kẹrin dórí apá karùn-ún yìí ẹ lè máa pe èmi ọba àṣà ọba ìrí àgbáyé sórí aago 08033702625 08033702625
lẹ́ẹ̀kan sí 08033702625. ó tún di ní ọjọ́ mẹ́jọ a ó máa fayọ̀ pàdé. Ó dà.